Àwọn ará Isẹyin tako ọ̀nà táwọn afọbajẹ fẹ́ gbà yan Asẹyin tuntun. Àwọn èèkàn nínú ọmọ ìlú Isẹyin nípínlẹ̀ Ọ̀yọ́ ti tako bí àwọn afọbajẹ ìlú náà ṣe fẹ́ yan ọba tuntun lọ́jọ́ Ìṣẹ́gun Tísídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù kẹjọ ọdún yìí. Lọ́jọ́ Ajé Monday ọjọ́ 28 yìí ni wọ́n ké gbàjarè náà. Wọ́n ní ìgbésẹ̀ tí àwọn afọbajẹ ọ̀hún fẹ́ gbé tako àṣà Yorùbá. Gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́, lẹ́yìn ìpapòdà ọba náà làwọn afọbajẹ béèrè ẹni tí ipò ọba tuntun kàn lọ́wọ́ Ifá, tí Ifá sì tọ́ka onítọ̀hún fún wọn. Ṣùgbọ́n ọmọ ìlú ọ̀hún kan tó mọ bí gbogbo ọ̀rọ̀ náà ṣe ń lọ sọ pé inú ọ̀kan nínú àwọn afọbajẹ náà kò dùn sí ẹni tí Ifá mú ọ̀hún. Òun ló bá ṣètò pé kí wọ́n da ètò ọ̀hún rú kí wọ́n sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ tuntun. Ẹni náà tó ní ká forúkọ bo òun láṣìírí ṣàlàyé síwájú sí i pé afọbajẹ tá a wí yìí ti gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ ọ̀kan nínú àwọn ọmọ oyè tó fẹ́ jọba. Ó sì pín ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500,000 naira nínú owó náà fáwọn afọbajẹ láti dìbò yan ẹni tó fẹ́. Wọ́n wá rọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé láti wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni wọ́n tún gba àwọn afọbajẹ níyànjú láti fi ìbẹ̀rù Ọlọ́run yanjú ọ̀rọ̀ ọba ìlú náà tó wà níwájú wọn. Ọmọ Ìsẹyin míì tí òun náà kò fẹ́ ká dárúkọ òun fìdí ẹ̀ múlẹ̀ pé ọ̀nà tí àwọn afọbajẹ fẹ́ gbà yan ọba tuntun yìí léwu fún ìlú Ìsẹyin nítorí irú ìlànà awúrúju báyìí tí wọ́n fi dìbò yan Asẹyin tó wàjà nìyẹn. Ìyẹn ló sì ṣokùnfà bí ọba náà kò ṣe pẹ́ lórí ìtẹ́ nítorí inú àwọn alálẹ̀ kò dùn sí ìlànà yìí. Ó ní báwo lẹ ṣe máa dìbò yan ọba nílẹ̀ Yorùbá pàápàá nílùú Ìsẹyin? Irú ọba bẹ́ẹ̀ lè wàjà láàrin ọjọ́ méje. Wọ́n ti fún àwọn afọbajẹ lábẹ̀tẹ́lẹ̀ láti dìbò yan ẹnìkan, èyí kò sì gbọdọ̀ wáyé. Tẹ́ ò bá gbàgbé, lọ́jọ́ 24 oṣù keje ọdún 2022 l'Asẹyin tìlú Ìsẹyin ọba Abdulganiyu Salawudeen wàjà lẹ́yìn àìsàn ráńpẹ́. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.